Oúnjẹ inú agolo àwọn ọmọdé làwọn géńdé mẹ́rin yìí lọ jí kó tọ́wọ́ fi tẹ̀ wọ́n. Níṣe ni ẹnu ya ọ̀pọ̀ àwọn torí àwọn géńdé mẹ́rin kan tí wọ́n gbámú pé wọ́n lọ jí oúnjẹ inú agolo tí wọ́n máa ń fún àwọn ọmọdé. Bẹ́ẹ̀ làwọn èèyàn kan ń bi wọ́n léèrè pé ṣé wọ́n fẹ́ jẹ fúùdù ọmọdé ni. Lásìkò tí àwọn afurasí ọ̀daràn náà lọ jalè nínú ṣọ́ọ̀bù ìgbàlódé kan tó wà lágbègbè Kempton Park lórílẹ̀‐èdè South Africa lọ́hùn-ún ni wọ́n kó oúnjẹ àwọn ọmọdé náà tí wọ́n sì gbá wọn mú. Aláròyé gbọ́ pé ìṣẹ̀lẹ̀ ọ̀hún wáyé lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 26 oṣù kínní ọdún 2024 yìí lágbègbè Kempton Park. Òjijì làwọn géńdé mẹ́rin ọ̀hún táwọn agbófinró orílẹ̀-èdè náà kò tí ì fẹ́ dárúkọ wọn nítorí tí ìwádìí nípa wọn ṣì ń tẹ̀síwájú báyìí ya wọnú ṣọ́ọ̀bù ìgbàlódé ọ̀hún pẹ̀lú ohun ìjà olóró lọ́wọ́ wọn. Bí wọ́n ṣe ń jí owó táwọn òṣìṣẹ́ ṣọ́ọ̀bù ọ̀hún pa ni wọ́n ń kó oríṣiríṣi nǹkan oúnjẹ inú agolo àwọn ọmọdé 7 sì wà lára ẹrù tí wọ́n jí kó lọ lọ́jọ́ náà. Bí wọ́n ṣe jáde ọ̀hún tán ni wọ́n ti kó sínú mọ́tò ayọ́kẹ́lẹ́ Toyota Corolla kan tí wọ́n gbé wá láti wá ṣiṣẹ́ ibi náà tí wọ́n sì ń sá lọ lẹ́lẹ́lẹ́. Kò sì pẹ́ rárá tí wọ́n kúrò ní ṣọ́ọ̀bù ọ̀hún tán ni wọ́n kó sọ́wọ́ àwọn ọlọ́pàá kan tí wọ́n ti lúgọ dè wọ́n lẹ́gbẹ̀ẹ́ ojú ọ̀nà. Alukoro ètò ìròyìn fún iléeṣẹ́ ọlọ́pàá agbègbè ibi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti wáyé Colonel Kelebogile Thepa tó fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ fáwọn oníròyìn lọ́jọ́ àbámẹ́ta Sátidé ọjọ́ 27 oṣù kínní yìí sọ pé gbàrà táwọn ọ̀daràn ọ̀hún ti bẹ̀rẹ̀ sí ja àwọn tó ní ṣọ́ọ̀bù ọ̀hún lólè làwọn ti gba ìpè pàjáwìrì kan láti ọ̀dọ̀ àwọn aráàlú tí wọ́n mọ̀ nípa ohun tó ń ṣẹlẹ̀ nínú ṣọ́ọ̀bù yìí táwọn sì tara ṣàṣà lọ dènà de wọn lójú ọ̀nà márosẹ̀ tí wọ́n máa bá kọjá. Ọjọ́ orí àwọn olè ọ̀hún kò ju ọdún 27 sí 35 lọ. Bí àwọn ọlọ́pàá tó ń dọdẹ wọn ṣe rí mọ́tò tí wọ́n wà nínú rẹ̀ tó jọ èyí táwọn aráàlú ṣàpèjúwe rẹ̀ fún wọn ni wọ́n ti gbìyànjú láti dá wọn dúró ṣùgbọ́n tí wọ́n kọ̀ láti dúró fún wọn. Àwọn ọlọ́pàá ọ̀hún sáré tẹ̀lé wọn lójú ẹsẹ̀ tí ọwọ́ sì tẹ̀ wọ́n. Wọ́n bá ìbọn ìléwọ́ tó jẹ́ ti òyìnbó lọ́wọ́ wọn. Bákan náà ni wọ́n bá ọ̀pọ̀lọpọ̀ ọta ìbọn. Bákan náà ni wọ́n tún bá owó pẹ̀lú oúnjẹ inú agolo àwọn ọmọdé 7 kan tí wọ́n jí kó nínú ṣọ́ọ̀bù ọ̀hún nínú mọ́tò tí wọ́n wà nínú ẹ̀ yìí. Ẹ̀sùn 4 ọ̀tọ̀ọ̀tọ̀ ní alukoro ọ̀hún láwọn máa fi kàn wọ́n o. Àkọ́kọ́ ni pé wọ́n bá ìbọn lọ́wọ́ wọn. Ẹ̀sùn kejì ni pé wọ́n bá ìbọn tí wọn kò níwèé rẹ̀ lọ́wọ́ wọn. Nígbà tí ẹ̀sùn kẹta jẹ́ jíjá ṣọ́ọ̀bù oníṣọ́ọ̀bù lágbègbè Kempton Park. Ẹ̀sùn kẹrin ni wípé wọ́n ṣìwàhù láàrin ìlú ọ̀hún èyí sì ní ìjìyà tirẹ̀. Alukoro ní láìpẹ́ yìí làwọn máa fojú àwọn ọ̀daràn ọ̀hún ba ilé ẹjọ́ kí wọ́n lè jìyà ẹ̀ṣẹ̀ wọn lẹ́kùnrẹ́rẹ́. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.